ṣiṣẹ́ pọ̀ ni kò ní dá fún gbogbo àwọn tẹ́ tara wọn jáde, gbogbo ancestors yín, gbogbo àwọn descendants yín tí ó tara yín jáde kò ní jọ dá fún gbogbo yín pọ̀. Orí burúkú lẹ máa ṣe. Èpè lókù tí mo ṣe fún yín nísìn. Ẹ má wá fẹ̀sìn kàn mí lọ́rùn. Bẹ́ẹ̀ ni orí Paul gan sọ pé Alexander lágbẹ̀dẹ ṣeun níbi kọ́lọ̀ ń san fún. Bọ́lẹ̀ tí wá tẹ̀ wọ́ ṣe ni ẹni tó bá ti bí. Nígbà tẹ́ wá ń pariwo pé bóyá wọ́n jọ ṣe díìlì ni nísìn tó ti wá DM nísìn tó ti wá ní sorry about that o òun ò mọ òun rí nínú news kan ni òun rí níbi write up kan ni. That is tẹ́ fi mọ̀ wípé ní he does not know. Bẹ́ẹ̀ yín agbọ̀rọ̀dùn ẹ̀yin online lọ ẹ̀yin tó rí yín ò pé tẹ́ ẹ̀ gbọ́n ẹni tọ́rọ̀ kan tó dẹ̀ mọ implication kan tó ń ṣe bóyá òun ṣe innocently ni tí ó mọ̀, which is understandable. This was when I tagged him, he came to my DM. Ni mo ṣe ní ìtẹ́ ẹ̀ bá ti mọ̀ ẹ mọ̀ dá sí. Èmi ò ní ṣe nǹkan kọ̀kọ̀ pẹ̀lẹ́yàn kan kí n wá déta kí n mọ wá pretend bí yín pé ní àjọ sọ̀rọ̀. Mi ò dẹ̀ ní ṣe kéèsì tó yẹ kó ṣẹlẹ̀. You are a stranger, I don't know you, you just tagged me, you put my picture kí n wá mọ̀ ṣe bí ẹ wípé ní mo mọ̀ ọ́ rí. My attention was drawn to that video, which I attended to it. Mo dẹ̀ tag, which is normal. And as much as Timothy tag, probably Corey, let me not say he acts as if he doesn't see it. Because tó bá fẹ́ pretend ni, he's not going to come to my DM. Nísìn tó ti wá sí DM tó ti wá apologize nísìn. Ẹ̀yin onísọkúsọ, ẹ̀yin olóbùkú, ẹ̀yin olóbùsán, ibo lẹ wá fẹ́ fojú sí nísìn. Àní ẹ máa wo òfò lẹ máa ṣe, Ọlọ́run gbọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí nǹkan tí ó kàn yín. I am not calling you to come and like me. One thing tí mo realize inú life ni pé tá máa ṣe bí ìpín like èèyàn gan, náà máa jàǹbé èèyàn. Don't like me. Carry your love and go away. Ẹni tí mo ń pàkíyèsí ẹ̀ sí nǹkan tó dẹ̀ wá DM tó wá ṣọmọlúàbí, we can promote his page. Èèyàn mélòó ló wà lórí page ẹ̀, bóyá èèyàn 5,000 àbí 6,000 ló wà ńbẹ̀. Ilé ìfìmọ̀ wípé ní ẹni tọ́rọ̀ kàn gan òun gan ó mọ̀ wọn rẹ̀, ẹ̀yin olóbùkú lẹ̀ mọ̀ wọn ara yín, òfò lẹ máa ṣe, Ọlọ́run gbọ́. Nísìn tó ti wá apologize nísìn pé kí n má bínú, kí lẹ́yìn tẹ́ wá ń side ẹ̀ pé bóyá mo mọ̀ rí, bóyá mi àti ẹ̀ lájọkù. Ẹ lọ́wọ́ page mi. Màá ṣe mọ́ collaborate pẹ̀lú èèyàn tó ṣì ń wá follower káàkiri lẹ́lẹ̀ tí ń fi ṣíbí mú kọ́ follower ọ̀kọ̀ọ̀kan ìjejì ní ṣe mọ́ collaborate mọ́ láti fi ṣe kíni. Ó dẹ̀ lóhun ò mọ̀ òun náà kàn rí ni. Mo sọ fún mo ní write up tí mo kọ lórí case yẹn, I attach my picture with that write up. Ó ní ló ń fi rò pé picture ẹni tó ní story nìyẹn, which is understandable, simple as alphabet. Remove the video and life goes on. Ṣùgbọ́n ẹ̀yin olórí burúkú ẹ̀yin onísọkúsọ tọ́rọ̀ ó ṣẹlẹ̀ tẹ́ ní mọ̀dí ọjọ́ tọ́rọ̀ péjì tèmi àti woman US yẹn náà pọ̀ ìkànnù àwọn kan nínú yín wọ́n lọ ń sọ̀sọ̀kúsọ tán mọ̀dí ọ̀rọ̀ gbogbo ẹni tí ò mọ̀dí ọ̀rọ̀ yẹn tó dá sí in a wrong way gbogbo wọn ní jèrè iṣẹ́ orí olórí ló máa kéré iṣẹ́ wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo ẹni tó bá ní kéèyàn kan ṣiṣẹ́ kó mọ́ jèrè iṣẹ́ tó ṣe orí olórí ló akéré iṣẹ́ gbogbo yín yányán ẹ̀ ní jèrè iṣẹ́ ẹ̀yin ò rí positive turn around tó bá ayé mi lẹ́nu ìgbà yẹn sísìn ni nítorí Ọlọ́run dára ni gbogbo ẹ̀yin tẹ́ dá sọ̀rọ̀ péjì tó ṣẹlẹ̀ sẹ́mi àti ìyá yẹn jọ yẹn nígbà yẹn tẹ́ dá sí ilé àbòsíwè orí burúkú ló máa gbẹ̀yìn ayé yín bẹ́ẹ̀ ni báwọn ọmọ yín ṣiṣẹ́ wọn ní jèrè iṣẹ́ bẹ́yìn gan ṣiṣẹ́ orí olórí ló akéré iṣẹ́ yín bẹ́ẹ̀ ni àdàbí tẹ́ bá mọ̀ sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ mo rí picture mi tán attach mọ́ false information mo wá speak out ẹ wá sọ pé ní bóyá wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ ni kò ní dá fún gbogbo àwọn tẹ́ tara wọn jáde gbogbo ancestors yín gbogbo àwọn descendants yín tí ó tara yín jáde kò ní jọ dá fún gbogbo yín pọ̀ orí burúkú lẹ máa ṣe èpè lókù tí mo ṣe fún yín nísìn ẹ má wàá fẹ̀sìn kàn mí lọ́rùn bẹ́ẹ̀ ni orí Paul gan sọ pé Alexander lágbẹ̀dẹ ṣeun níbi kọ́lọ̀ ń san fún bọ́lẹ̀ tí wá tẹ̀ wọ́ ṣe ni ẹni tó bá ti bí dáa kó forí ìyá rẹ̀ síwájú kó fi ti bàbá rẹ̀ kẹ́yìn kó wá mọ̀ dá sí nǹkan tí ó kan lórí péjì mi orí burúkú lẹ máa ṣe